thanking all the concerned people around the world. Even I would like to thank the gist lover that started this issue, because I'm no more a kid, for crying out loud. I'm over 60. Wọ́n lágbàlagbà kì í ṣe láńgbáláńgbá. But mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ abiyamọ ayé. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ dìde sọ̀rọ̀ yìí, lọ́kùnrin lóbìnrin, tẹ́ fi ìfẹ́ hàn, torí lójú tèmi ìfẹ́ ni. Wọ́n ní tí èèyàn bá mọnúrò àmọ̀pẹ̀dá, tó bá pẹ́ lómi ni a rí gbogbo nǹkan tó mú ká, gbogbo nǹkan tó kọ nípa òun kíní kan bá kan. Ẹni tí ó gbọ́ etí kan, ẹni tó gbọ́ ọ̀rọ̀ ẹnu èèyàn kan tí ò gbọ́ kejì, tó give judgment, tó wá ní judge onítọ̀hún, lójú tèmi náà mo ṣe rí pé ìfẹ́ náà ẹni dé yóò bá nífẹ̀ẹ́ tó bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti èèyàn ní dásí rárá. Ẹ̀yin abiyamọ ayé, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni, ẹ ṣé, mo dúpẹ́. Ohun tó ṣẹlẹ̀ ni wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀, ṣùgbọ́n a ti dàgbà, a kì í ṣọmọdé mọ́. Báwo ni irú mi ṣe máa pa ọmọ tì? Kí ló fẹ́ ná mi? Ọmọ mélòó ni mo ti tọ́ nílé ayé mi? Kò lóǹkà. Èmi nífẹ̀ẹ́ ọmọdé gan-an. Wáyé tó ṣe wá máa jẹ́ pé Dámiláre ni mi ò ní tọ́jú. Wọ́n ní tí ó bá nídìí, obìnrin kì í jẹ́ kú mọ́lú. Ṣùgbọ́n láti lè ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀yìn tí mi ìdẹ̀ ní báyọ̀ kọ̀ọ̀kan sọ, kò sí ní kọ́gbọ̀bẹ̀lẹ̀ lọ́rọ̀ àmì ẹ̀yìn sọ. Èmi ò ní mi ò tọ́jú Dámiláre o. Gbogbo yín mo fẹ́ kẹ́ mọ̀ wípé láti ìjẹta lèmi pẹ̀lú Dámiláre láti ń sọ̀rọ̀ lórí fóònù. Mo ti ní mi ní sọ̀rọ̀ rárá, torí a ti gbé ìgbésẹ̀ wípé àti Dámiláre àti bàbá Dèjì tó ń gbé ọ̀dọ̀ ẹ̀ àti sọ wípé ní ọ̀la gbogbo wa àfojúkojú. Gbogbo nǹkan tí n bá fi wípé òbí ń ṣe fún ọmọ, gbogbo ẹ̀ pátápátá mo fi ń dá ẹ̀yin abiyamọ lóòótọ́ kẹ́ dá sí ọ̀rọ̀ yìí. Mo fi ń dá yín lójú pé mi ní disappoint yín. Bàbá ni mí, bàbá ni mí. Mo ti tọ́ ọmọ tọ́mọ. Wọn ò lè yọ̀kú mi, wọn ṣọkú mọ́ mi lórí. Mo ti tọ́ mílíọ̀níà. Wáyé tó ṣe wá jẹ́ pé ọ̀rọ̀ Dámiláre wá ní mi ò ní tọ́. Ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bẹ̀ yìí ni wípé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ ọmọdé yìí di oníbàárà tí wọ́n ń dáwó fún. Nítorí ọjọ́ ọ̀la ẹ̀, àbọ̀rọ̀ máa ní kọ́ máa dá owó fún ọmọ nígbàtí ẹni tó lè tọ́jú ẹ̀ tó wà. Kì í ṣe èmi ni mi ò tọ́jú Dámiláre.
ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tí mo sọ pé mi ò lè ní sọ nípa ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ mọ̀ á dẹ̀ máa rókì nínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá dá sí i nítorí pé bẹ́ẹ̀ ṣe dá sí ẹ̀yìn abiyamọ ayé bẹ́ẹ̀ ṣe dá sí i ìdùnnú mi ni máa tọ́ Dámiláre meeting tí mo ní mo fẹ́ ní pẹ̀lú ẹ̀ àti ẹ̀pẹ́ ní ẹ̀rẹ́ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ kí n ṣe ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ tí n bá rí pé mi ìyẹ́gbà kó má lọ léwu torí wọ́n sọ fún yín pé ó fẹ́ lọ fún tó enjoy ó fẹ́ wà into entertainment yes ó lè wà into entertainment but á kà ìwé wọ́n ló ti ṣe jáàmù lẹ́ẹ̀kan ẹ̀mejì kò make it fine èmi á ní kó lọ gba fọ́ọ̀mù kó tún jáàmù yẹn ṣe ní agbára Ọlọ́run ọba tí mo ń sìn ní ọlá àwẹ̀ tí mo wà nínú ẹ̀yìn Ọlọ́run á bá mi dúró tì á dẹ̀ pass ayege á dẹ̀ fi sí yunifásitì tó bá wà wù tó bá ti kàwé tán nǹkan kíkan tó bá fẹ́ ṣe kò máa ṣe gbà yẹn ọtí ibi tí mo tó sí pé ní àwọn ọmọ mi kò sí tí ó kàwé nù wọn so ó láti kàwé ó láti lọ sí school ká ní ó mọlé mi ó mọ̀nà mi ó wá bá mi ní ìjọ tí wọ́n lọ wá sílé mi tí wọ́n ní mi ò dá lóhùn ẹni tó mú wá òun wọlé ìgbà tí mo sì onítọ̀ òun bọ́tà mo ti jáde tán sí lẹ́nu gate mi lóòótọ́ sọ fún pé lágbájá máa ní mo ní kí ló dé tí ẹ̀ mú wọlé ẹ̀gbọ́n ẹ̀ tún dé ló mú wá ọ̀tọ̀ nìkan tí ẹ̀gbọ́n ẹ̀ wá bá mi sọ ẹ̀gbọ́n èmi ni mo tọ̀ ẹ̀gbọ́n ẹ̀ èmi ni mo tọ̀ Túndé Martins èmi ni mo tọ̀ Nídé Martins èmi ni mo tọ̀ so báwo ni ìṣe wá ní tọ́ òun so mi kì í ṣe bàbá tó neglect ọmọ mo nífẹ̀ẹ́ ọmọ àti tó jẹ́ tèmi àti tí kì í ṣe tèmi èmi ni wọ́n kọ́ rí pé ọmọ níyì ní Olúwa ọmọ níní sì ní èrè ẹ̀ gẹ́gẹ́ bọ́fà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ náà ni ọmọdé rí mi ìlú wo mọ́ ọ̀tá mi ò lọ́tà kó màrá rí dáńpẹ̀lì dé ẹni tí wọ́n lé mọ́ mi so for now mo ibi tí mo ṣe fọ̀rọ̀ ẹ̀ ti sí ní ẹgbẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀yin abiyamaye gbogbo nǹkan tẹ́ fẹ́ kì í ṣe pàtàkì nínú yẹn gbogbo ẹ̀ ni máa ṣe so mi ò ní mo ti dàgbà ju wọ́n ní èyàn kì í gbọ́ kúkúrú lẹ́nu àbọ̀ rẹ̀ rere èèyàn máa ń gbọ́ mo ti dàgbà ju ẹni tó máa padà sí ẹ̀yìn ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn tipẹ́tipẹ́ tí mi ò lè rẹ́dì láti ṣe àpẹẹrẹ anybody nítorí ọjọ́ ọ̀la ọmọ yẹn ṣùgbọ́n mo fi dá yín lójú wípé máa tọ́ dárí àdìrún àdìgbà ní orúkọ Jésù ní agbára Ọlọ́run Mósè Orímọládé tí mo ń sìn kò ní kú á lókìkí bí yẹ ṣe ní á lókìkí gbẹ̀mí ṣe ní ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín oore lè ṣe fún mi o ilé àtọ̀nà tí yín náà kò ní bàjẹ́ àwọn ọmọ tẹ́ bí wọ́n á yàn wọ́n á yege ẹ̀yin náà á jẹ wọn mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà mi àmín. All right, sir. Is there no further questions? So, although, cut. Orúkọ mi ni Olúwamúyìwá Ayọ̀délé aka Balo Robot, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Build Point Construction Company.
à ń bá ní ralẹ̀, à ń bá ní kọ́lé. Ibikíbi tẹ́ bá wà, ilẹ̀ yìí ni àbí òkè òkun, ẹ kàn kàn sí wa. Ẹ kàn sí wa lónìí, a bá yín kọ́, a sì fún yín kọ́kọ́rọ́.